ṣàlàáfíà lẹ́wà. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín Titilope ló ń sọ̀rọ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta. Báwo lójú ọjọ́? Ṣé ẹ rójò? Èmi ò rójò, omi ni mo rí. Ṣàlàáfíà lẹ́wà, ìdílé ńkọ́? Kí ni Titilope wá fẹ́ bá wa sọ lénìí? Mo fẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìgbéyàwó. Ní ọ̀sẹ̀ tó kọjá mo bá wa sọ wípé sùúrù ó ṣe pàtàkì, ó ṣe kókó nínú ìgbéyàwó. A dẹ̀ máa ń sọ wípé ìfẹ́ òun là kọjá. Bẹ́ẹ̀ ni, bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wípé ìfẹ́ kò tó. Ní ibi tí ìfẹ́ tí kò ti wá tó yìí, àwọn ohun wo la ní láti ṣe? Mo sọ fún wa wípé lálákọ̀ọ́kọ́ sùúrù ó ṣe pàtàkì, ó ṣe kókó. Lẹ́lẹ́kejì, òun náà ni wípé a ní láti compromise nínú marriage wa. Ṣẹ́rí, ọ̀pọ̀ ènìyàn máa sọ wípé èmi o, báyìí ni mo rí, mi ò dẹ̀ lè yí padà. Èmi báyìí ni mo rí, mi ò lè change. Èmi báyìí ni mo rí, mi ò lè yí padà. Mo fẹ́ jẹ́ kó yé wa wípé eléyìí kò rí bẹ́ẹ̀ nínú ìgbéyàwó. Wọ́n sọ wípé gbà fún múrí, òun ni gbà fún gbàdà. Nínú ìgbéyàwó ó ṣe pàtàkì, ó ṣe kókó ká máa compromise. Ìyẹn ni wípé ká máa ṣe àdéhùn. Àdéhùn lè túmọ̀ sí wípé à ń ṣe ìlérí àbí compromise. Ẹ lè lọ wò nínú dictionary Yorùbá yín. A máa ṣe àdéhùn. Àdéhùn yìí òun ló máa ràn wá lọ́wọ́. Compromise yìí òun ló máa ràn wá lọ́wọ́ láti jẹ́ kí a ní ìtẹ̀síwájú nínú ìgbéyàwó. Nígbà tí obìnrin bá wà tó bá sọ wípé báyìí la ṣe tọ́ mi o, báyìí nìyá mi ṣe máa ń ṣe fún bàbá mi, tó dẹ̀ bá ọkùnrin pàdé tó jẹ́ wípé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ṣe ní ilé wọn. Àyè wá wà fún àwọn méjèèjì láti jókòó papọ̀ láti sọ wípé ó dáa, ṣé nǹkan báyìí ló fẹ́, ṣé nǹkan báyìí ló mú inú ẹ̀ dùn. Compromise tí mo dẹ̀ ń sọ nípa èyí, I'm talking about healthy compromise. Compromise èyí tó wà healthy, èyí tó yẹ wípé ó máa ṣe àtọkùnrin àti obìnrin, tó máa ṣe wọ́n ní àǹfààní nínú ìgbéyàwó. Kò ń ṣe compromise èyí tó máa kó jàǹbá bá ẹnikẹ́ni nínú ìgbéyàwó. Ìwọ ọkùnrin tó bá sọ wípé èmi mo ṣe wà yìí o, oúnjẹ fresh ni máa ń jẹ lójoojúmọ́, oúnjẹ fresh nìyá mi máa ń sè fún bàbá mi, bọ́dẹ̀ ṣe tọ́ wa nígbà tá à ń dàgbà nìyẹn. Ìgbà tó wá fẹ́ obìnrin, ó rí wípé arábìnrin yìí ó máa lọ bí iṣẹ́, ó máa dé, ó máa tọ́jú ọmọ, ó máa ṣe. Ó dẹ̀ rí wípé kò lè ṣe oúnjẹ fresh. Tó bá jẹ́ pé ìwọ náà ló lè dáná, ìwọ náà bọ́ síbẹ̀ kó sè kí oníkálukú ká lè wà lálàáfíà. Tó bá dẹ̀ yẹ pé ìwọ obìnrin náà ni tó jẹ́ pé ó ti mọ́ ẹ lára, bàbá yín nígbà tí wọ́n ń tọ̀wọ̀, bàbá yín ló máa fowó oúnjẹ lẹ̀, òun ló máa fowó iyọ̀ lẹ̀, òun ló máa fowó ṣúgà lẹ̀, òun ló máa sanwó nẹ́pà, òun ló máa sanwó ilé ẹ̀kọ́. Tó dẹ̀ jẹ́ wípé nígbà tí wọ́n wá ṣe ìgbéyàwó, ó wá rí pé nǹkan ò fi bẹ́ẹ̀ sí ní ọwọ́ ọkọ ẹ̀ àbí ó sáfẹ́rẹ́. Wàá compromise, ìwọ náà wàá mú sílẹ̀, wàá ràn án lọ́wọ́. Ó ní sọ wípé báyìí ni mo ṣe rí o, bẹ́ẹ̀ náà dẹ̀ ni máa ṣe wà. Rárá, eléyìí kò kí ń jẹ́ kí ìgbéyàwó kó tẹ̀síwájú. Nígbà tá a bá compromise nínú marriage wa, èyí tó jẹ́ wípé ó máa ṣe oníkálukú láǹfààní, tó máa jẹ́ kí ìtẹ̀síwájú kó wà nínú ìgbéyàwó. Eléyìí ó máa ran oníkálukú nínú ìgbéyàwó, ó máa ràn wọ́n lọ́wọ́, ó máa jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ìgbéyàwó. Ìwọ ọkùnrin náà tó jẹ́ wípé nǹkan tó mọ̀ náà ni wípé nígbà tó ń dàgbà, ìyá ẹ̀ ó máa kúnlẹ̀, ó máa gbómi ìṣanwọ́ fún bàbá. Ìgbà tó dẹ̀ wá rí pé ó ti ṣe ìgbéyàwó tán, ìyàwó ẹ̀ dẹ̀ sọ pé kò mọ́ òun lára òun ò ṣerú nǹkan bẹ́ẹ̀. Wàá wò pé kí wá ní nǹkan tá à ń pọ́n náà. Ìwọ náà dìde kó gbómi ìṣanwọ́, kó fi ṣanwọ́ fúnra rẹ̀ níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ ara yín. So ẹ ní láti compromise àwọn ohun kan tàbí èkejì nínú ìgbéyàwó láti jẹ́ kí ìtẹ̀síwájú wà. Ẹ má dẹ̀ ṣì mí gbọ́ o, healthy compromise òun ni mò ń sọ nípa ẹ̀, èyí tó máa jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìtẹ̀síwájú kí ó wà nínú ìgbéyàwó. Titilope ló ń sọ̀rọ̀. Màá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àwọn ohun tí a lè máa ṣe nínú ìgbéyàwó wa láti ràn wá lọ́wọ́. Ó dìgbà. Ẹ má gbàgbé láti share fídíò mi. A ó ní pàdé ayọ̀.